ah lọ́hùn wọn ni àṣe business ká ṣe business first lady ló tún wá business fún wa nísìn láni Ìyáyọ̀ ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ ẹ káàárọ̀ mà ẹnì kú sí táṣẹ wà mà èmi ò sọ fún yín nì ìgbà tí mo dẹ̀ ti mọ̀ pé tí má sọ fún yín nìsín pé mo ń ṣe business ẹ kàn ń jowú ni ẹ ń jowú ẹ mọ̀ mà bínú tí bá bínú mà ní sọ fún yín fún iṣẹ́ kan ni mo ṣe nísìn mo ṣe yẹn lánàá mo rẹ́ bá mi àmọ́ tún ní pé kí n tẹ́sì àkàrà elépo tí first lady ẹ ṣáà mọ̀ pé first lady ló ń wáṣẹ́ fún gbogbo ara ẹ̀ kò rí bákan a máa yí padà ní nísìnyí ẹ gbà mí o Ìyáyọ̀ má má jẹ́ ń jẹ gbèsè Ìyáyọ̀ má má jẹ́ ń jẹ gbèsè Ìyáyọ̀ bá láàyè ṣe báyìí ló bá tán bàbá jọ́sìn máa tún parí lè ní bàbá jọ́sìn máa tún parí Ìyáyọ̀ ẹjọ́ bá mi ṣe Ìyáyọ̀ bá rẹ̀ ṣe parí kéèkì Ìyáyọ̀ ẹjọ́ bá mi ṣe Ìyáyọ̀ ẹjọ́